Ẹ ǹlẹ́ ńbẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ńlé. Pápàpá Bitter Truth lètò. Ìkànnì Jùgbà máa sàlẹ̀ tí ń wò wá Ṣeun Agboola lórúkọ mi. Lọ́ọ́lọ́ yìí téèyàn bá Google, ẹ rí iye tí wọ́n ní wọ́n ń pe fọ́ọ̀mù àwọn olóṣèlú láti díje látorí ààrẹ dé orí ilé ìgbìmọ̀ aṣòfin. Ìtí a fẹ́ sọ ńbẹ̀ rèé, ṣé àwọn olóṣèlú yìí pẹ̀lú situation tó wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, ṣé wọ́n ran ọmọ Nàìjíríà lọ́wọ́? Tí èèyàn bá ní ìrònú dáadáa, tó bá fojú lámẹ̀tọ́ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ̀yin olóṣèlú, n tá à ń sọ yìí ó máa gba òdì lára yín torí pé ọ̀nà tẹ́ ẹ máa gbà wò ó yàtọ̀ sí bí ìyà ṣe ń jẹ aráàlú. Bí èèyàn ò bá kó owó níbìkan, bí èèyàn ò bá jẹ́ oní mọ̀gòmọ́gò kan níbìkan, owó tí wọ́n ń pe fọ́ọ̀mù fáwọn olóṣèlú láti díje nínú ìbò tó ń bọ̀ kì í ṣowó kékeré. Iṣẹ́ wo lẹ fẹ́ lọ ṣe ńbẹ̀ tẹ́ fi ń kó adúrú owó yìí sílẹ̀? Ṣé lóòótọ́ ẹ fẹ́ lọ sin ìlú? Ẹ wá bẹ̀rẹ̀ látorí owó yín. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ti gba fọ́ọ̀mù yìí tán, pẹ̀lú owó rọ̀gùnrọ̀gún, ẹ tún máa step down pé ẹ yọ̀ǹda fún èèyàn kan ẹ̀ lọ mọ́. Kí ló dé tó jẹ́ wípé ọmọ Nàìjíríà ti rógo lọ́wọ́ ẹ̀yin olóṣèlú? Owó tẹ́ wá ń sọ ńpa ẹ̀ yìí, bó ṣe tóbi tó yìí, làwọn Boko Haram, àwọn ISWAP, àwọn bandit, àwọn terrorist, àwọn kidnappers ni wọ́n ń fetí gbọ́. Ìgbàgbọ́ wọn pẹ̀lú tí wọ́n dẹ̀ ń gbọ́ yìí, pẹ̀lú ibi tí ọgbọ́n wọn àti ọpọlọ wọn mọ, ni pé owó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Lóòótọ́ ká dẹ̀ sọ, owó tí wọ́n ló ń bẹ lọ́wọ́ ẹ̀yin olóṣèlú, lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan, kì í ṣe ẹgbẹ́ owó tórílẹ̀-èdè kan tí wọ́n máa ná, tí wọ́n fi máa ní ayé àwọn dá. Bí ìyà bá ń jẹ ọmọ Nàìjíríà, tẹ́ ẹ̀ ń fadúrú owó yìí gba fọ́ọ̀mù, tẹ́ ẹ̀ dẹ̀ ní ipa rere ládùúgbò yín, táwọn ará àdúgbò yín dẹ̀ ń dìbò fún yín, nítorí àkókò tẹ́ ẹ bá nílò wọn, ẹ̀ ń ṣe wọ́n dáadáa. Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń pariwo owó yìí, wọ́n dìbọ́ǹkì kan, wọ́n ní 100 million fún ààrẹ, àwọn ẹgbẹ́ kejì, ẹgbẹ́ kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ní irọ́ ni kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ lórí bẹ́ẹ̀ gangan, èwo lowó kékeré ńbẹ̀? Àwọn tó jẹ́ pé ibi tí ìlú bá ti dáa, tí wọ́n bá firú owó rọ̀gùnrọ̀gún bẹ́ẹ̀ gba fọ́ọ̀mù, ó yẹ kán wádìí ibi tí wọ́n ti rówó yẹn. Àwọn èèyàn kan wà láhàámọ́ àwọn ajínigbé. Ọ̀rọ̀ ìbò yìí 2027 yìí, bẹ́ẹ̀ ṣe mú ní kékeré, náà lọ̀rọ̀ owó yẹn náà ò kéré. Bó o lẹ ṣe fẹ́ káwọn tó wà ní àkàtà àwọn ajínigbé kí wọ́n bọ́ láì jẹ́ wípé ẹ̀mí wọn bọ́ síbẹ̀? Mélòó nú ẹ̀yin olóṣèlú yìí tẹ́ ẹ̀ lẹ́yìn gba fọ́ọ̀mù fúnra yín lẹ ṣiṣẹ́ kan gidi pàtó rí lóòrọ̀ ọjọ́ yín? Bẹ́ẹ̀ ẹ bá wá ṣiṣẹ́ pàtó tí kì í ṣe wípé ẹran aráàlú náà lẹ̀ ń bù jẹ ra fọ́ọ̀mù yìí, ẹ ní máa kówó yín sídìí òṣèlú láì ní àwọn nǹkan mọ̀gòmọ́gò míì. Ọ́fíìsì olóṣèlú, ẹ fẹ́ lọ ṣèlú ni. Ṣẹ́ni tó fẹ́ lọ ṣèlú á dẹ̀ kó gbogbo òògùn àárọ̀ ọjọ́ ẹ̀, ó á dẹ̀ kó síbẹ̀, àbí á débẹ̀ tán á rọra máa bá wọn tò ó títí tí ó fi dáa? Mélòó nú yín látijọ́ tá a la ti ń ṣe democracy lẹ́ẹ̀tọ́ tó dáa? Ọ̀pọ̀lọpọ̀ yín 1999 ló ti wà lórí ipò tó ń sún síwájú, tó ń sún síwájú. Àwa wí tán, ẹni ọmọ mẹ̀kúnnù ògo ọ̀la. Àwọn ọmọ yín lẹ ti sọ dògo ọ̀la lé ọmọ mẹ̀kúnnù lórí. Torí pé ọmọ yín ló tún lè rówó gba fọ́ọ̀mù, tàbí kẹ́ ẹ gbà fún, tàbí kẹ́ ẹ fagídí fọmọ yín lé àwọn èèyàn lórí. A sọ pé kò dáa o. Ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ṣùgbọ́n kì í ṣe pé ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa tán ká tún mẹ́gba ká máa fi na ọmọ ọlọ́mọ
tá a filẹ̀kẹ̀ sí díẹ̀ ká máa fẹ́ gba bó díẹ̀. Adúrú owó tẹ̀ ń pariwo yìí ẹ fi ń kó bá aráàlú ni o. Gbogbo owó yìí wà lọ́wọ́ yín lẹ́yìn tó ń yáwó ṣèjọba. A mọ̀ pé ó wà, a mọ̀ pé kò síjọba tó máa débẹ̀ tí ò ní yáwó, ṣùgbọ́n orí mẹ̀kúnnù lẹ́ ń dá lé lórí o. Nígbà tẹ́yìn bá ya tán tẹ́lẹ̀ fi ṣèlú tẹ́ kúrò ńbẹ̀, mẹ̀kúnnù ló ń ṣiṣẹ́ tí wọ́n fi dá padà o. Ẹ ti kó bá wa ẹ̀yin olóṣèlú yìí. Ẹ dẹ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí. Ọdún owó fọ́ọ̀mù lẹ́ ń ṣe. Eléyìí ò dáa o. Ọlọ́run nìkan lọ́ba tí ń dájọ́ àfihàn pìràn. 100 million, 50 million. Ṣẹ́ni tí ò ṣòṣèlú rí ló fẹ́ ríru owó bẹ́ẹ̀. Àfi tí olóṣèlú kan tó bá sọ fún pé ó ṣùọ̀ fún o tó fẹ́ máa jábọ̀ fún ló máa ríru owó fọ́ọ̀mù bẹ́ẹ̀. Abọ́mọ ìyá eléwédú lè rí ni. Ẹ̀yin gbọ́ ọmọ ìyá aláta ń kọ́. Ọlọ́run ayọ̀ wa ń bẹ̀ léyìí tá a wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o. Millions. Àwọn ọmọ tó fagídí kàwé ló fẹ́ rí millions. Ṣé ọmọ tẹ́ ẹ̀ pèsè iṣẹ́ fún tí wọ́n sì rúurú tán ni wọ́n fẹ́ rí millions? Ṣọ́pọ̀lọ àwọn ọmọ tí yín pé ju tiwọn lọ ni. Ṣọ́mọ tí yín gbé orílẹ̀‐èdè Nàìjíríà débi pé yóò mọ̀ ìyà tó ń jẹ orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọmọ tó lọ́pọlọ ò lè rówó gba fọ́ọ̀mù. Millions lẹ́yìn fi ń dájọ́ fọ́ọ̀mù. Ẹlẹ́dàá mẹ̀kúnnù ọ̀dà o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Ìkànnì Júgbà Máa Sàlẹ̀ tí ń wò wá, Bitter Truth lè tó wá.